káàsán ẹ̀ka ẹlẹ́yìn èèyàn mi níbi kí tẹ́ ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni Michael Olúmúyìwá ọmọ Òṣìṣànyà. Ọ̀rọ̀ ṣùnùkùn la gbé wá fún yín lórí Kilarigbo TV. Ẹ̀yin èèyàn mi nílé ẹ wá nǹkan fìdílé kájọ ní àkàlọ́. Nítorí pé kí ni oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí òun la ní ká ṣe kí ni ká gbé wá fún ẹ̀yin èèyàn wa nílé. Gbogbo bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe kún lórí ọ̀rọ̀ òṣèlú tó ń lọ nílẹ̀ Nàìjíríà yìí òun la ní kí ayọ̀nàná ẹ̀. Please come for my rescue. Come and help me, my Lord, my God. Come and help me, my Lord, my God. Come and... Who's the other two? Hey! Tell me what you do for it. Hey! Ọ̀rọ̀ kan jẹyọ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń gbóná tó ń yọrùkú ìyẹn nípa ọ̀gbẹ́ni Okorocha tó wà ní ilé ìgbìmọ̀ aṣòfin tó ń díje fún ipò ààrẹ orílẹ̀‐èdè yìí tí àwọn àjọ EFCC tí wọ́n wọlé lọ ká mọ́lé tó fi tipátipá tì kúùkú mú lọ sí àgọ́ wọn. Ẹni tó bá ṣe náà dandan ni kọ́wọ́ òfin mú ṣùgbọ́n nǹkan tèmi rí sí ni wípé alàgbà Okorocha ó ní ẹ̀tọ́ sí gbogbo nǹkan tọ́mọ Nàìjíríà náà ní ẹ̀tọ́ sí tí àwọn àjọ EFCC tó ń bá rí wípé ó ṣe àṣeṣe máṣe kan ó yẹ kí wọ́n ṣe é nítorí pé ìlú tó lófin la wà ní gbogbo àgbáyé òfin de gbogbo nǹkan ó yẹ kí wọ́n kọ́kọ́ pè tí wọ́n bá wá pè tí kò dá wọn lóhùn wọ́n wá rí wípé wọ́n lè fi ipá mú ṣùgbọ́n tí eléyìí ò bá ṣẹlẹ̀ kò yẹ kó bó tilẹ̀ jẹ́ wípé a mọ bí àwọn olóṣèlú àti gbogbo wọn ṣe ń ṣe síra wọn ó lè jẹ́ wípé lórí awuyewuye lọ́rọ̀ pé àdìbò ààrẹ òun ló ṣe jẹ́ kán lúwùrúwùrú mu bẹ́ẹ̀ kó lè bọ́wọ́ sẹ́yìn díẹ̀ nífà sẹ́yìn díẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ́nà ó yẹ kí wọ́n ṣe bó ṣe yẹ kán ṣe nítorí pé òfin wà tí wọ́n bá sọ wípé àwọn pè ẹ̀tọ́ ẹ̀ ní wípé kó lọ bá wọn bóyá wọ́n bá pe ààrẹ orílẹ̀-èdè náà tán bá pe gómìnà náà gómìnà ó lọ kò sẹ́ni tó lágbára ju gbogbo Nàìjíríà lọ ó yẹ kí wọ́n pè kí wọ́n ṣe bó ṣe yẹ kán ṣe tí kò bá wá kán wá fi ọwọ́ òfin mú ṣùgbọ́n èmi ò sí nídìí wípé àfipámúyàn torí a ti mọ̀ pé gbogbo àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ lásìkò yìí a rí wípé gbogbo wọn ni wọ́n jẹun tí wọ́n jápo sáyà kò sí ẹni tó máa wẹ̀ tí ọwọ́ ẹ̀ mọ́ tá a bá máa kà wọ́n lè ju 2 3 lọ tí wọ́n mọ̀ wípé àwọn tẹ́lẹ̀dùn bá pè wá lọ́la àwọn sọ pé báyìí láwọn ṣe fẹ́ jíyìn dúgbẹ́ lọ ó yẹ kán ṣe bó ṣe yẹ kán ṣe nítorí pé wọ́n mọ̀ wípé tí àwọn bá fàbùkù kan ojú ó lè tì díẹ̀ yóò lè fàwọ́ sẹ́yìn ni ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀. Nǹkan tó kan mí lóminú tó ṣe mí ní kàyéfì ni pé ṣé bí àwọn àjọ EFCC bí wọ́n ṣe wọlé sílé ọ̀gbẹ́ni Okorocha ṣó lẹ́tọ̀ọ́ torí wọ́n fi tipátipá tì kúùkù wọlé ni. ṣùlọ́bàárà. ó ní àwọn ilẹ̀kùn tí ọ̀tá ò lè wọ̀ ọ̀tá ìbọn ò lè wọ̀ wọ́n gbìyànjú àti já wọn ò rí já wọ́n ní láti lọ máa gba orí òrùlé wọ ilé ọ̀gbẹ́ni ṣó lẹ́tọ̀ọ́ kí ni ẹ̀ṣẹ̀ náà tí ò bá ṣẹ̀ tó yẹn tí wọ́n fi gba orí òrùlé wọlé tó fi Nàìjíríà la wà olóòtú Nàìjíríà la wà kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ejò ti gbé over 40 billion mi nílùú yìí Nàìjíríà la wà kò sí àfi tíjọba ò bá fẹ́ dúmùrùmùrù tíjọba bá fẹ́ dúmùrùmùrù alẹ́ lọ́wọ́ kan lága ni èwo ni Okorocha ṣé wàá jẹ́ èèyàn kan tó jẹ́ èèyàn pàtàkì tó bẹ́ẹ̀ tó yẹ pé ìjọba ò wá bẹ̀rù ẹ̀ ni àwa kàn mọ̀ wípé gbogbo bí wọ́n ṣe ṣe yẹn kò bófin mu ṣùgbọ́n kò sí nǹkan tí o lè ṣe àárírú ẹ̀rí a fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ mi nítorí wípé èèyàn kan tí gbogbo àgbáyé ń gbé kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ Nàìjíríà pa Báṣọ̀run MK Abíọ́lá kọ́lọ́mbà ń gbé wọn sáfẹ́fẹ́ rẹ̀ kí ni o lè ṣẹlẹ̀ ní Nàìjíríà kò sí nǹkan tí o lè ṣẹlẹ̀ wọ́n sòkè dilẹ̀ ìjọba tó bá wà lórí àlééfà kó kù ọjọ́ kan kó lọ tó bá fẹ́ yẹ̀yẹ́ ẹnìkọ̀ọ̀kan á ṣe àdẹ̀wò pé kò ń ṣe báṣubàṣu pé kàkà kíkú má jẹ sèse á fi ṣàwádànù
títí ẹ̀ kò jẹ́ kankan lójú àwọn tó ń ṣe because nítorí pé wọ́n rán àwọn kan iṣẹ́ ni wọ́n dẹ̀ ní kọ́ jẹ́ṣẹ́ yẹn ẹ̀dẹ̀ mọ̀ pé tán bá rán yàn ṣe àwọn èèyàn kan yóò jẹ́ kọjá bó ṣe rán pé wọ́n báyìí ní kẹ́ ṣe ká rí pé kó jáde síta gbangba gan kó ní pé òun fira wọn wọ́n á sì ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe yẹn nítorí pé kí àwọn oníròyìn kí wọ́n lè rí nǹkan kan kó lè wà ní àkọsílẹ̀ wípé bí wọ́n ṣe wọ ilé ẹ̀rí bí wọ́n ṣe ṣe nìyí kó lè gbogbo nǹkan tó bá fẹ́ pé kó bá wọn ṣe rí tó bá máa tó bí ọjọ́ méjì mẹ́ta rí wípé ibi tó ń jó sí tẹ́lẹ̀ kan ló máa jó sí ibi tíjọba ń lọ gangan nìyẹn kò ń ṣe wípé wọ́n kàn fẹ́ ṣe pé kínní ó nídìí nítorí wípé wọ́n mọ̀ wípé ọmọ ilẹ̀ Biafra ni ọmọ Igbo ni wọ́n dẹ̀ mọ̀ wípé tó bá tí gbogbo ẹ̀ tó bá le jù òun lá lè bá àwọn èèyàn tiẹ̀ sọ̀rọ̀ tó bá dẹ̀ ti rí pé kò lè bá àwọn táwọn gbẹ́kẹ̀lé pé láti bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ tí wọn ò lè bá wọn sọ̀rọ̀ yóò di fàákájà lọ́n ṣe kúkú ní ká kúkú kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tá a bá ṣe báyìí bóyá agbára ẹ̀ ó dínkù díẹ̀ kálí kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó kàn ṣe ní láàánú wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí wípé òfin wà ìlú tó bá dẹ̀ ti sí tí òfin bá ti wà tí òfin bá ti dín kò yẹ ká ṣe ó yẹ tí wọ́n bá pè lẹ́ẹ̀kínní ẹ̀kejì tí kò bá wá wọ́n á rí kò dẹ̀ ń ṣe wípé yóò jókòó sínú ilé yẹn fún bí ọjọ́ pípẹ́ a ti mọ̀ pé a jáde nítorí pé a mọ̀ pé aṣòfin ni a ṣàjáde a dẹ̀ mọ̀ pé àwọn tí àwọn aráàlú náà ní àwọn èèyàn títẹ̀ a ṣàjáde láti ṣe nǹkan kan tí wọ́n bá fẹ́ mú wọn á rí mú ká tó ṣàṣọ gbogbo pé wọ́n da kíni nítorí ó nídìí tó fi rí bẹ́ẹ̀. ṣé ẹ rò pé bí wọ́n ṣe wọlé lọ ká ọ̀gbẹ́ni ìmọ́lé kò lọ́wọ́ ìjọba nú bóyá wọ́n fẹ́ fa ẹ̀sùn sí lẹ́sẹ̀ láti tako ìdíje ààrẹ tó ń lọ fún. bó ṣe ń lọ náà nìyẹn bó ṣe ń lọ nìyẹn kágbára ẹ̀ lè dínkù díẹ̀ kí wọ́n lè ẹni tó bá fẹ́ dà lágbónú kó lè rọ́nà lọ. báwo ṣe lù láwo ń lù. ìyẹn ni pé èèyàn ló wà lẹ́yìn ní ìrònú fi ń ké. This is EFCC currently trying to break into the house. They have no warrant. They have nothing. EFCC is here with some gunmen that have broken all my bulletproof doors that the landlord hitting now. They just want to, I don't know what they want to do. This is my last appearance. Kilarigbo, I don't know what they probably can hear the noise behind. They want to come and shoot. And so, If there's anybody out there that can call for help, you tell Uche to share the please let them call for help. The EFCC is currently trying to break in. They don't have any warrant of arrest. The lawyers had asked them for warrant of arrest. They don't have, so they're trying to break into the house now. If you're there, please call for help.
The whole family is on the floor. The whole family. Sure. Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́ ń pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.